A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Alẹ́ ọjọ́ Àbámẹ́ta ni iléeṣẹ́ ìfọpo Dangote ṣe àdínkù owó jálá epo rẹ̀ sí ìyàlẹ́nu àwọn alágbàtà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àwọn alágbàtà tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní ó ṣeé ṣe kí àdínkù òjijì yìí ní ó ń ṣe pẹ̀lú fìnnìfìnnì wípé àwọn alágbàtà kan ti ń gbèrò àti kó epo wọlé láti òkè òkun bí owó rẹ̀ bá rọrùn ju èyí tí wọ́n ń pèsè lórílẹ̀-èdè lọ. Nínú àtẹ̀jáde ní iléeṣẹ́ tó ń pèsè 650,000 bárẹ́ẹ̀lì epo lójúmọ́ yìí ti kéde wípé àwọn ti dín owó epo kù sí ₦890 látorí ₦950. Wọ́n ṣàlàyé wípé èyí jẹ́ ìgbésẹ̀ láti mú ìrọ̀rùn bá ọrọ̀ ajé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ láti wà ní ìbámu pẹ̀lú ọjà níwọ̀nba ìgbà tí owó epo rọ̀bì náà ti dínkù lọ́jà àgbáyé, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ Dangote Anthony Shejinashi ṣe lálàyé. Bákan náà ni àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé àdínkù owó yìí yóò mú àdínkù bá iye tí oníbàárà ń ra epo káàkiri ilé epo jákèjádò orílẹ̀-èdè, ṣùgbọ́n àwọn alágbàtà ní àdínkù owó epo yìí kò bá wọn, gẹ́gẹ́ bí ó tún ṣe jẹ́ àǹfààní fún okòòwò wọn, nítorí àwọn alágbàtà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ já epo ní ó kù wákàtí péréte kí àdínkù wáyé ni ó ṣeé ṣe kí wọ́n tà á ní gbàǹjo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ààrẹ ẹgbẹ́ IPMAN Ahmed Fashola ni ó ti ní àwọn gbọ́dọ̀ ṣọ́ra bí wọ́n bá fẹ́ gbé epo, ibi wọ́n ti ń gbé epo àti iye tí wọ́n ń gbé e, kí wọ́n sì ṣe ìwádìí dáadáa lórí ohun tí ó ń ṣẹlẹ̀ kí wọ́n má bàa máa jẹ gbèsè lójoojúmọ́, nítorí bí àdínkù bá ti dé bá owó epo, àwọn náà gbọ́dọ̀ ṣe àdínkù rẹ̀, nítorí kò sẹ́ni fẹ́ kówó lé ọjà ọ̀wọ́ngógó níbi tí pọ́ńtọ̀yọ̀ wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣòfin tó ń ṣaṣojú Òbòkun Orí-Adé Federal Constituency ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Olúwọlé Ọ̀kẹ́ ti ké sí gómìnà àná Rauf Arẹ́gbẹ́ṣọlá kí ó lọ bẹ̀bẹ̀, kí ó dọ̀bálẹ̀, kí ó pẹ̀tù sí ọ̀gá rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Ọ̀kẹ́ tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti sọ lánàá wípé bí ó bá ṣòun ni Arẹ́gbẹ́ṣọlá ni ohun tóun á ṣe nìyẹn. Ọ̀rọ̀ yìí jáde láàrin rògbòdìyàn òṣèlú tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí ẹgbẹ́ Ọmọlúàbí tí Arẹ́gbẹ́ṣọlá ń ṣe àtìlẹ́yìn fún ti kéde ìyapa wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀. Ìpinnu yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí fàákájà tí wọn kò rí parí ti ń wáyé pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC láti òkè wá, tí ó bẹ́ sílẹ̀ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti ẹni gba ipò lẹ́yìn rẹ̀, gómìnà àná Adégbóyèga Oyètọ́lá. Ọ̀pọ̀lọpọ̀ orísun ìròyìn ni wọ́n ní fàákájà tí ó mú Arẹ́gbẹ́ṣọlá fi APC sílẹ̀ wáyé látara ìpínyà rẹ̀ pẹ̀lú Tinubu lórí ẹ̀sùn tí ẹnikẹ́ni kò mọ kókó rẹ̀. Bákan náà ni Ọ̀kẹ́ rọ PDP kí wọ́n lo àǹfààní fàákájà àárín APC, bí ó ti ṣe àpèjúwe Arẹ́gbẹ́ṣọlá ní irinṣẹ́ tó ṣe é fọkàntẹ̀ tó ṣe iyebíye ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ará ìlú méjì ti kọ̀rọ̀ ojú sí mínísítà agbèfọ́ba Bello Matawalle lórí ọ̀rọ̀ tí ó sọ tako gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Chibuike Amechi wípé ó ń gbìyànjú àti ba ìjọba jẹ́ lójú ará ìlú. Ẹgbẹ́ Initiative for Transparent Strategy and Good Leadership ni ó sọ wípé ọ̀rọ̀ tí Matawalle sọ wípé òun á dá sẹ̀ríà fún Amechi pọ̀ ju ẹnu rẹ̀ lọ. Wọ́n ní èyí ṣe àfihàn àmì ìkórìíra tí ó ṣe lòdì sí ìjọba tiwantiwa. Akọ̀wé ẹgbẹ́ Eric Justice Owuge sọ nínú àtẹ̀jáde wípé ìkọlù tí Matawalle ṣe sí Amechi ní láti dẹ́kun ẹlòmíràn àti sọ̀rọ̀ nípa ìṣèjọba. Bẹ́ẹ̀, Matawalle nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Zamfara kọ̀ àti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ rẹ̀.
Owuge ní àpẹẹrẹ fi ojú hàn wípé ìhàlẹ̀ tí Matawalle ṣe kìí ṣe sí Amaechi nìkan ṣùgbọ́n sí ọmọ orílẹ̀-èdè àti ìjọba tiwantiwa wa. Ó ní bí wọn kò bá fún ará ìlú láàyè àti sọ èròǹgbà wọn lórí ìṣèjọba, á jẹ́ wípé ìlú ẹranko la wà, Animal Kingdom. Àtẹ̀jáde yìí tẹ̀síwájú wípé gbogbo ènìyàn ló mọ bí Matawalle ò ṣe pójú òṣùwọ̀n nígbà ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara tí ó mú ẹgbẹ́ Boko Haram gba ìpínlẹ̀ mọ́ lọ́wọ́ tí wọn kò sì rí nǹkan ṣe sí títí di ìgbà tí ó gbé ìjọba sílẹ̀ ní ọdún 2023. Ó ní ojú rere tó fẹ́ rí lọ́dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe ń tàbùkù Amaechi. Bákan náà ni àwọn ẹgbẹ́ mìíràn náà ṣíkọrọ ojú sí àtẹ̀jáde Matawalle sí Amaechi bí wọ́n ti rọ ará ìlú kí wọ́n má kọbi ara sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. 30 ènìyàn ni a gbọ́ wípé wọ́n jóná kú ní ìjọba ìbílẹ̀ Òdìgbò, ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn tí ọkọ̀ akérò méjì jọ forí sọ ara wọn tí wọ́n sì gbiná ní agbègbè onípẹ̀tẹ́sì lójúnà márosẹ̀ Ọ̀rẹ̀ sí Èkó. Èrò 32 ni ó ṣàgbákò ìṣẹ̀lẹ̀ yìí, 28 ni ó jóná kọjá ààlà, 2 tí wọ́n rí dóòlà jáláìsí kí wọ́n tó gbé wọn dé ilé ìwòsàn. Àwọn 2 yòókù ṣì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn ṣe sọ, wọ́n ní eré àsápajúdé ni ó fa ìjàmbá. Adarí àjọ alámòójútó ojú pópó FRSC ní ìpínlẹ̀ Ondo, Samuel Ibitoye fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí wọ́n ti ní ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ọ̀kan nínú àwọn ọkọ̀ yìí tàpá sí òfin ìrìnnà. Ibitoye wá rọ àwọn dẹ́rẹ́bà kí wọ́n máa ṣe sùúrù lójú pópó, rí i dájú wípé wọ́n ṣe àtúnṣe ọkọ̀ wọn dáadáa, kí àwọn èrò ọkọ̀ náà máa kìlọ̀ fún dẹ́rẹ́bà bí wọ́n bá ṣe àkíyèsí wípé ó ń wa ìwàkuwà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alákòóso ìjọ Ìràpadà RCCG Pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ti rọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣọ́ra gbé ìgbésẹ̀ láti dènà ìjàmbá iná jákèjádò orílẹ̀-èdè. Níbi ìsìn ìdúpẹ́ oṣù kejì tí ó wáyé ní Throne of Grace Parish, Èbúté Mẹ́ta, ìpínlẹ̀ Èkó, ni Pásítọ̀ Adébóyè ti tẹnu mọ́ pàtàkì láti wà lójú lalákàn fi ń ṣọ́rí kí wọ́n sì gbàdúrà ìṣẹ́gun lórí àjálù, ìjì àti ẹ̀kún omi tí ó ṣeé ṣe kí ó wáyé. Bàbá Adébóyè ṣàlàyé wípé níbẹ̀rẹ̀ ọdún yìí ni àsọtẹ́lẹ̀ ṣe ìkìlọ̀ lórí ìjàmbá iná, ìjì àti ẹ̀kún omi, a sì ti rí bí wọ́n ṣe jà lágbàáyé láàárín oṣù kan péré tí a ṣì lò nínú ọdún. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn àgbẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ oko kí wọ́n ṣọ́ra pẹ̀lú oko tí wọ́n ń dáná sun bí wọ́n ti ń gbáradì àti gbin iṣu, kí wọ́n sì gbọ́ ìkìlọ̀. Níbi ìwàásù ni Pásítọ̀ Adébóyè ti rán gbogbo ìjọ létí wípé ìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run ni ó lè pèsè àrídájú ìgbàgbọ́ àti ìbùkún. Ẹni bá tẹ̀lé àṣẹ Olúwa yóò rí ojú rere Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti gba ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìmọ̀ràn kí wọ́n pàrọwà fún ààrẹ àná Goodluck Jonathan àti ààrẹ ilé ìgbìmọ̀ àná Bukola Saraki láti díje du ipò ààrẹ bí wọ́n bá fẹ́ kí ẹgbẹ́ wọn jáwé olúborí ní ọdún 2027. Primate Ayọ̀délé fìdí ẹ̀ múlẹ̀ wípé igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kì í ṣe ìdáhùn sí ìbéèrè wọn bí wọ́n bá fi ààyè gbà á láti díje. PDP á wọlẹ̀ pátápátá. Nínú àtẹ̀jáde òní tí Ayọ̀délé bu ọwọ́ lù ni ó ti ní ohun kan ṣoṣo tí Atiku lè ṣe ni kó ṣe àtìlẹ́yìn fún ẹni tí ẹgbẹ́ bá fà kalẹ̀. Ẹni tí ó sì dára jù láti díje fún ẹgbẹ́ ni Jonathan bí wọ́n bá fẹ́ gbóòórùn àṣeyọrí ní ọdún 2027. Adarí ìjọ gba ìmọ̀ràn wípé bí Jonathan bá lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Bukola Saraki pẹ̀lú àtìlẹ́yìn àgbájọwọ́ ẹgbẹ́ alátakò, àǹfààní pọ̀ níbẹ̀. Primate Ayọ̀délé wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀rù ń ba Jonathan. Ẹ̀rù kí ni ó lè ṣẹlẹ̀ ń ba Jonathan, fear of the unknown. Ṣùgbọ́n bí PDP bá lè pàrọwà fún un kí wọ́n sì ṣe gbogbo àtìlẹ́yìn tí ó nílò, yóò sọ ẹgbẹ́ wọn jí padà.
Ayọ̀délé wá ṣe ìkìlọ̀ wípé bí Jonathan bá wá kọ̀ láti díje tí kò sì sí àgbájọwọ́ ẹgbẹ́ alátakò, ààrẹ Bọ́lá Tinubu yóò tẹ̀síwájú nínú ìṣèjọba ní 2027. Primate ṣe àpèjúwe ẹni tí ó lè gba ìjọba lọ́wọ́ Tinubu. Ó ní onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìgboyà, tí ó ní owó tirẹ̀ lọ́wọ́, aláìgbàgbọ́ àti akíkanjú ènìyàn, desperate, financially stable, unrighteous, fearless and rugged person. Ó ní ìdìbò ọdún 2027 kò sí fún ọ̀lẹ ènìyàn, ṣùgbọ́n fún àwọn tí wọ́n ṣetán àti lé e pa títí dópin. Ṣùgbọ́n bí kò bá sí gbogbo nǹkan wọ̀nyí, ẹgbẹ́ òṣèlú kankan ò lè borí Tinubu. Totally impossible. Gẹ́gẹ́ bí adarí ìjọ ṣe jábọ̀, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọkọ̀ àjàgbé-lépo kan tún ti ṣubú dànù ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárín aago 11 òwúrọ̀ àná ní agbègbè Mọ́níyà, ìjọba ìbílẹ̀ Akinyele. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé lójú ẹsẹ̀ ni wọ́n ti kàn sí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́. Alámòjútó iléeṣẹ́ Yẹmí Akínyìnká náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní láàárín aago 11 kọjá ìṣẹ́jú 11 ni àwọn gba ìpè lórí ìṣẹ̀lẹ̀ yìí. Lójú ẹsẹ̀ ni àwọn òṣìṣẹ́ wọn ti bọ́ sójú iṣẹ́ tí wọ́n sì dènà gbogbo ìjàmbá tí ìṣẹ̀lẹ̀ yìí lè dá sílẹ̀ látàrí epo bẹtiró tí ó ti dà sí ojú pópó. Bákan náà ni àwọn ọlọ́pàá náà wà ní ìkàlẹ̀ láti dènà àwọn tí ó lè fẹ́ gbọ́n epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.